ẹ̀yin tèmi ọ̀rọ̀ yìí tó àti gbẹnu tán báyìí lórí ọ̀rọ̀ Rashidi Eko àti àwọn voice note oríṣiríṣi tó bẹ̀rẹ̀ sí ń jáde tí Àbọ̀lọ́rẹ́ jù síta àti bí Sego gangan bí Àbọ̀lọ́rẹ́ ṣe ní ó pe òun ní pé òun kóun padà lẹ́yìn MC Oluomo kóun wà ní sáìdì tòun ó dà pé torí ẹ̀ ní òun kọ́ ṣe bẹ̀rẹ̀ sí ń ṣe voice note oríṣiríṣi tóun náà bẹ̀rẹ̀ sí ń ṣe fídíò oríṣiríṣi pé kó wá testify tí ó bá pe òun kóun kúrò lẹ́yìn Oluomo kóun wá join òun ó ní gbogbo ayé ló ti padà lẹ́yìn MC Oluomo o àti gbogbo wọ́n ṣe ń pa ara wọn lẹ́yọ kọ̀ọ̀kan àti ẹni tó kó bára wọn àti ẹni tí ò kó bára ẹ wo ọ̀rọ̀ tí ẹ̀ wọ́nú ara wọn ẹ wá nǹkan fìdílé nǹkan ẹja àjọgbọ lẹ́nu Àbọ̀lọ́rẹ́. This is DIGINAIJA. Don't forget to subscribe, like and share. Kẹ́yìn náà kẹ́ máa fi opinion yìí sínú comment. Mighty, èwo ni mo play tán. Baba. Hold on. Baba kò sọ̀rọ̀. Ó yẹ. Hold on. Àṣírí odò má gba ogbó time mi tó ti máa ní kí n play ogbó voice ẹ̀ ó má gba ogbó 1 hour tán. Kí ni mo wá fẹ́ sọ ń bí? Bọ̀bọ̀ ọ̀rọ̀ ṣì wà. Now, ṣáárí ibi tí olórí burúkú ìparí ọ̀rọ̀ sí. Níbi tó parí ọ̀rọ̀ sí máa yà yín lẹ́nu. Níbi tó olórí burúkú ìparí ọ̀rọ̀ sí ó máa yà yín lẹ́nu. Now, ṣẹ́rí ó jẹ́ kó máa yé wa pé Oluomo ń bẹ̀rù òun ló ṣe máa ń sọ pé ẹ má dà ti Rashidi yẹn sí pé gbogbo ohun tí Oluomo ti ṣe tóun mọ̀ bóyá tó tún jẹ́ láàrin òun àti Oluomo òun ti rẹ́dà àti tú síta. Rashidi o mọ̀ pé mo ṣe voice mo ṣe fídíò kan fún ẹ níjọ́ mo ní Rashidi o ti wà pẹ̀lú ọlọ́pàá ń sìn gbogbo nǹkan tó mọ̀ nípa Oluomo sọ fọ́lọ́pàá gbogbo ohun tó bá mọ̀ bá wa sọ fọ́lọ́pàá ń sìn torí pé àwọn kan máa torí pé wà tó mú Rashidi mo gbọ́ ní o bó ṣe jẹ́ a gbọ́ pé Sego ó yá ó kó 2 million lẹ̀ Sego kó 2 million ó ní kán lọ béèlì Rashidi yẹn jáde bóyá bẹ́ẹ̀ ni bóyá bẹ́ẹ̀ kọ́ Sego ṣó lè gbarú ẹ̀ Mr. Sego ọ̀rọ̀ tó ń gbọ́ lálẹ́ yìí ṣó lè gbarú ẹ̀ ó ń ṣépè ó dẹ̀ ń gbé ọmọ wọn ṣépè ó ń gbé wọn ṣépè tìrantìran ó dẹ̀ àlẹ́jì wọn ṣé àlẹ́jì ní òun ṣe ó ń dàrẹ́ tẹ̀sí wọn ni pé ẹ̀yin pé Musiliu àti Hakeem no case àwọn ni wọ́n pa Toba ṣe lọ́rọ̀ yìí bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀ gbàrà wọ́n sọ pé Toba kú báyìí the next thing Rashidi Eko kí fóònù mọ́lẹ̀ ni ó yẹ kí fóònù mọ́lẹ̀ gbàrà ó kọ̀ bẹ̀rẹ̀ sí ní pè ní ó kọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe voice ni ó kọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe voice lọ ni ó ti wá gbàgbé ẹ sì máa wo ó sì wà nù voice yẹn torí voice ṣì kù ẹ sì máa gbọ́ Oluomo ti sá lọ Oluomo ti sá lọ Hakeem no case ti sá lọ Hakeem máa gbé Canada yẹn o Canada yẹn ni kò máa gbé o gbọ́dọ̀ wálé àwọn náà ti plan díẹ̀ Hakeem ti wà nílé sí ó yá kó bá lè mọ gbogbo bí tó ti commit sí ó tún wá dúró ó tún wá indict commissioner of police pé commissioner of police mọ bó ṣe ń pààyàn that means pé commissioner of police mọ̀ ń pa kú Toba ṣó ti rí ẹ̀wọ̀n tó ń rà síra ẹ lọ́rùn ṣó ti rí ẹ̀wọ̀n tó ń rà síra ẹ lọ́rùn so à ń láti play voice bíbá fún commissioner of police náà bóyá ó máa bèèrè ó máa sọ fún commissioner pé commissioner ẹ mọ̀ ń pa kú Toba o torí pé àwọn tó pa Toba wọ́n dẹ̀ ti gbówó fún yín kó bá rí mọ́ bí tí orí burúkú yọ ẹ lẹ́nu dé nítorí pé ẹ ṣáà fẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ gbójú re níwájú Sego ẹ ṣáà fẹ́ gbójú re ẹ ṣáà fẹ́ gbójú re ẹ ṣáà fẹ́ gbójú re ẹ fẹ́ gbójú re níwájú Sego
ẹ fẹ́ gbójú re ẹ fẹ́ jẹ́ kó jẹ́ pé ẹ̀yin lẹ wà ń bẹ̀ ẹ̀yin lẹ ń top ẹ̀yin ni kíní kan ẹ̀yin ni kíní kan ẹ̀yin ni kíní kan ẹ̀yin ni kíní kan Rashidi Eko máa ń bẹ ó yẹ kí n ti play voice yìí for the past láti bí tó bá ṣe a month ṣé tí máa dákẹ́ ni máa sọ fún yín pé sórí òkè kí n mọ̀ tí máa ti sọ pé legacy smile yẹn ó go far bó ti mọ̀ pé mo tún kẹran dání sínú abọ́ nìyẹn ẹni jẹ́ tó bá ti rí legacy smile bó ti mọ̀ pé mo ń dúró de time tí kìíní ẹ̀ máa wúlò nìyẹn mo ò ní weapon tó ti wà ní oríṣiríṣi weapon ti wà legacy smile àwọn ilé àwọn ẹgbẹ́ àwọn tó bá jẹ́ legacy nation máa ní legacy já wa sí o kí ló tún ti ṣẹlẹ̀ tí máa play voice mo ń dúró kí Rashidi kó sọ ní kọ́lọ́pàá mú báyìí kó wá máa sọ gbogbo nǹkan yẹn kó wá máa sọ níwájú ọlọ́pàá kó wá máa sọ pé ilé mo ń dúró fún torí pé tí máa kọ́kọ́ play voice yìí jáde fún ó lè fẹ́ máa ságà kiri pé màá ẹ lè bá mi bẹ kíníkan yín ṣe wá o tún wá indict commissioner ó yìí máa dárúkọ owó tó gbé fún commissioner yẹn o ó dárúkọ pé ẹ ń gbówó kan fún commissioner so ṣé commissioner of police máa stand so low báyẹn ó dẹ̀ máa gbọ́ pé wọ́n fẹ́ pààyàn àbí wọ́n ń pààyàn ó dẹ̀ wá ń gbowó pé torí àwa la palágbájá ẹ má bínú commissioner ẹ gbowó àbí báwo lẹ ṣe máa ń ronú náà. àbí Sego ló sọ fún ẹ pé kò ṣe fídíò yìí ni because tí o bá jẹ́ pé Sego ló ní kó lọ sọ̀rọ̀ yìí jáde kò ní máa sáré máa kówó lẹ̀ kó máa wówó kó máa ní ẹ gbowó báyìí ẹ wá gbowó ẹ wá lọ fún Rashidi Eko Sego wàá jẹ́ kí n wò mo máa sọ gbogbo ẹ̀yin tẹ máa ń jáde tẹ máa ń sọ̀rọ̀ fún Sego ṣó máa ń dìdí ṣé Sego ló ràn yín ṣẹṣá àbí ẹ̀yin lè máa ń ṣojú ṣáájú kí ni yóò kí n yé mi náà mo kàn máa ń mọ̀ pé àwọn èèyàn dẹ̀ wà nulẹ̀ tó máa ní the same brain bíi tèmi àti tó ju brain mi lọ tí wọ́n máa overthink ju èmi lọ pé ṣé àwọn people yìí ṣé wọ́n ní brain ṣá ó kò dídí ìwòyàn ṣoṣo ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbé family ẹ̀ ṣépè ó kò dídí ìwòyàn ṣoṣo èèyàn wá wo family ẹ̀ ó lọ Canada ó kó Canada ó lọ sí múra rákòókò múra ó lọ sí Dublin ó lọ wo ọmọ ẹ̀ lápò ọmọ ẹ̀ ṣe nǹkan kan the next thing ó dẹ̀ ń gbé ọmọ ẹ̀ ṣépè ó dẹ̀ ń gbé ìrun ẹ̀ ṣépè òun dẹ̀ ń gbé ṣépè ṣé Rashidi Eko ìwọ lè dúró níwájú Akeem no case kó máa sọ ọ̀rọ̀ yìí ànífíyìn máa pọ̀ òfẹ́yìn bíbù yìí o olórí burúkú gidi ni o máa ń wò yín báyìí akọ̀wé ẹlòmíràn tó bá ń sọ̀rọ̀ sí mi náà lórí Facebook ẹlòmíràn kò sọ̀rọ̀ legacy akọ̀rẹ́ lómi àwọn tó yẹ pé tí n bá dúró lórílẹ̀ gangan pé mo kàn dúró mo wà láàrin àwọn tó jẹ́ àwọn o ò lè sọ lójú mi one on one o ò lè sọ lójú mi one on one mo ti rẹ́nìkan rí tó máa ń náà tó máa ń kọ comment tó bá sọ pé tó bá tó legacy tó bá tó bẹ́ẹ̀ wá Nàìjíríà tó bá tó bẹ́ẹ̀ wá Nàìjíríà tó bá tó bẹ́ẹ̀ wá Nàìjíríà mo ti ní àwọn èèyàn tó máa ń sọ mo wá dé ìgbà tí mo wà Nàìjíríà mo mọ̀ ọkọ tí mo ṣe mo wá dá àdúgbò yẹn jọ yẹn mo ìdí ẹ ẹni ẹ mo rí níbi tó jókòó sí wọn tóbi mẹ́nu fún ẹ ló dìde ó dẹ̀ ń sá èèyàn nínú tó máa ń kọ́mẹ́ǹtì ni o legacy tó bá if they born you come Nigeria mo dẹ̀ wà lẹ́kọ̀ọ́ mo dẹ̀ ó dẹ̀ rí mi lọ́ọ̀kọ́ báyìí ó dẹ̀ sá mo wá sọ fún ọmọ tó tẹ̀lé mi ní olórí burúkú tó ń sá lọ yìí èmi ló ń sá fún olórí burúkú tó ń sá lọ yìí èmi ló ń sá fún tó bá dẹ̀ rí lórí íńtánẹ́ẹ̀tì ó dẹ̀ máa kọ if they born you come Nigeria but èmi ni mo wà Nigeria yìí èmi nù kò dẹ̀ rọ́lọ́pàá lẹ́yìn kò dẹ̀ èmi wọ́n náà wọ̀n mi lórí ló dẹ̀ ń sá lọ ta ló jẹun tájá ń jù eléyìí wèrè tó sá lọ èmi ló sá fún ọkọ̀
mo ra bí méjì kan kò so dìde lára àwọn èèyàn ni àwọn méjì yẹn náà ara wọn ni ba wọn mo ko mo goda mo site wọn àwọn ko jókòó ni bo àwọn ko fi ipa jókòó ko jókòó mo mo ma wo wọn mo àtẹjúmọ́ wọn dáadáa mo ń wò wọn be pé bí a ko te ṣe pé kíni kan kini mo èmi ń wò wọn dáadáa mo ti mo fi kọjá ẹlẹgbẹ mo tún mo wò wọn báyìí o mo phone ba ko tẹ phone mi mo wá wò lókun mi gba wò wọn lórí burúkú yìí ma wà wọn lórí burúkú yìí tó wá dé wà lórí íńtánẹ́ẹ̀tì sáwọn akẹ́ if the boy you were come Nigeria lẹ́gẹ̀ẹ́sì mo ní lẹ́gẹ̀ẹ́sì ló wà Nàìjíríà àwọn lórí burúkú tó ń tẹ fóònù náà ló ń fi mí tẹ fóònù yẹn o. ṣé Akeem no kéésì yẹn o àbí Rashidi Eko ṣó lè dúró níwájú Oluomo kó o dẹ̀ máa sọ pé gbogbo èèyàn tó ti pa àṣírí ẹ̀ wà lọ́wọ́ ẹ̀ sórí wà pariwo tí tan o tún ìkọ̀ yín méjì o wà rí pé mi sọ ọkàn ìkànwọ̀ bàjọ́ àwọn kan wà nù yín ó máa believe pé bóyá mo sọ bí mo ní gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí ní mu jẹ because personality lẹ́ ń tọwọ́ bọ̀ wà rí pé tẹ́mi bá ń sọ máa sọ fún yín pé tí máa fẹ́ sọ̀rọ̀ Sego tí máa fẹ́ bú Sego mo máa ń béèrè question tí mo lè defend lọ́wọ́ Sego kí ni máa sọ Sego ó ń gbówó lọ ó greedy Sego ó greedy tó bá ní kí wá sọ greedy máa dúró máa defend greedy now tí bá bú Sego pé orí ẹ̀ ò pé orí ẹ̀ ò ṣe kíní kan máa lọ mú fídíò bíi mẹ́ta mẹ́rin tí Sego ti ń ṣépè fẹ́mi náà wá kò ṣe fídíò kan kò ṣe fídíò méjì kò ṣe fídíò mẹ́ta tí Sego ti ń ṣépè fún mi ṣé mo pé tó bá dé iwájú adájọ́ tó bá sọ pé Legacy ó ń bú mi ó ń ṣépè fún mi èmi náà gbé fídíò ẹ̀ wá ẹ wo bí tí Sego náà ti ṣépè fún mi náà tó ń dárúkọ mi àbọ̀lọ́rẹ̀ Legacy Sego èmi lè pe Sego lẹ́jọ́ Sego ò lè pè mí lẹ́jọ́ tẹ́ sọ fún ẹ èèyàn tó ń jẹ́ Sego pọ̀ ṣé ẹ gbọ́ èèyàn tó ń jẹ́ Sego ó pọ̀ as far as mi ò ṣé tó bá lọ sórí passport Sego ṣé Sego náà máa bá lórí passport ẹ ni alẹ́ ẹ̀gbọ́n ẹ̀ nílàákàyè but òun dárúkọ orúkọ tèmi ń jẹ́ tó pé tó bá bá orúkọ mi gangan ló bá òun dárúkọ mi fún ó dárúkọ mi fúlì mi ò dárúkọ títí ẹ ṣé máa múyàn fún nickname ni but jẹ́ àgbé ẹsẹ̀gbẹ́ kan màá tún wá lọ mú oríṣiríṣi fídíò wá níbi tí a ti jọ ń ṣe pọ̀ dáadáa tí ò lè yẹ kò lè yẹ tí ò lè yẹ rí ẹ̀ kó mẹ́rin wá tó mọ̀ dáadáa so now mi ò dẹ̀ tún ní sọ̀rọ̀ tí wọ́n máa ní pé kí wọ́n á defend sí mi ò lè rí defend agbẹ́ni máa ń sọ̀rọ̀ bá ní because ọ̀rọ̀ tó lè sọ àwọn ọ̀rọ̀ kan wà tó lè sọ tó lè padà kó bẹ́ẹ̀ kí ọ̀rọ̀ báyìí olè sọ gba Sego gbogbo ìyà tí mo bá gbogbo ọ̀rọ̀ tí Sego ti máa ń sọ mi ò kì í sọ̀rọ̀ offline mo máa ń sọ̀rọ̀ tó wà ní títì mo máa ń sọ ọ̀rọ̀ tó wà lójú títì pé Sego ò greedy tó wá ní pé kí Sego sọ fún mi pé kan owó tó ń gbé lọ wá ní òun gbowó lọ owó yìí tó ń gbé lọ ṣé agbèrò tiẹ̀ lè gbé agbèrò lè gbé yàn lọ sí kóòtù ṣá ó wá dé kóòtù kó sọ pé wọ́n ní òun gbójọ ṣówó dádì ẹ̀ ló ń gbà ní kó sọ owó tó ń gbà so wo jẹ́ kí n kúrò lórí yẹn má yẹ kí n lọ bẹ̀ ṣá má yẹ kí n lọ bẹ̀ kí n má lọ máa bú àwọn èèyàn dáadáa tó wà nù union o dẹ̀ lè rí mi kí ẹ bá tọ́ ọmọ personality ẹ̀ mi ò bú ìyàwó Sego rí mi ò bú ọmọ ẹ̀ rí mi ò wọnú personality ẹ̀ rí mi ò wọnú live ẹ̀ rí so kò lè lọ gbé bully wá pé bully ọ̀tọ̀ ní bully kò lọ bully yàn ó yàtọ̀ deformation of character ó yàtọ̀ but ọ̀rọ̀ tó ń lọ ń títì ọ̀rọ̀ tó ń lọ ń títì guarantee mo lè sọ́dọ̀ la anybody ló lè sọ̀rọ̀ union tí mo dey understand yẹ Rashidi ó ní ó ti bá Oluomo ṣe dáadáa ó dẹ̀ ti pa èèyàn púpọ̀ lójú ẹ̀ ó dẹ̀ ti ṣàṣírí oríṣiríṣi sí ẹ lọ́wọ́
o dẹ̀ ready àti sọ fọ́lọ́pàá now ọlọ́pàá ti wá mú ẹ nísìn a fẹ́ gbọ́ késẹ́ẹ̀tì lẹ́nu ẹ níbi tó o dẹ̀ sọ pé Oluomo lò 2 hours àti Nayam pẹ̀lú commissioner of police tó lọ gbowó fún pé Rashidi bóyá Sego mọ̀ pé o ti dáràn púpọ̀ pé tó lọ máa kówó lẹ́gbẹ̀ẹ́ lọ béèlì ẹ wa ó dà pé mo ṣe gbọ́ alájọ́ tí kọ́kọ́ fún ẹ ó dà pé tí kọ́kọ́ fún ẹ bóyá 3 months in prison or 6 months in prison náà wọ́n ti ẹ̀kọ́ ní kò tí ọkọ̀ lọ́ máa fẹ́ wọn jura náà bóyá bí 6 months in prison wọ́n ti ọkọ̀ fún ẹ ó dà pé nǹkan tó mi fẹ́ máyà kí n sọ ọkọ̀ sáré mi mọ̀ máyà kí n sọ nǹkan tí ọkọ̀ èyí tó ṣe fi ń jura lọ́wọ́ another petition ń bọ̀ petition Nayam ń bọ̀ wá bá ẹ petition Jimoh ń bọ̀ wá bá ẹ petition Hakeem ń bọ̀ wá bá ẹ petition Oluomo nìkan ló sì mú dání tó tẹ́ bá gbọ́ pé wọ́n arrest yín àwọn yẹn máa ní àwọn arrest ṣé ọ̀hún kì í rí yín gbà tẹ́ bá ń sọ̀rọ̀ ni àwọn kan náà wà ìkọ́ yóò sì kú bí mẹ́ta nù yín o pẹ̀mí ìfẹ́ fún wọn lára kọ́ ga yín náwó pa ẹ máa dé prison yẹn máa ṣẹ̀wọ̀n àwọn èèyàn táìmù yẹn ò tí ọmọ kọ́ máa látẹ́gùn máa gbọ́ máa múlẹ̀ ẹ̀kọ́ tó mò ń sọ fún yín gbà yẹn pé personality lẹ́ ń tọwọ́ bọ̀ yìí inú yín dùn ẹ̀bí nípa ẹ̀ ṣe fídíò kódà kó jẹ́ pé èmi kan gbá kíní kan tí o lè sọ̀rọ̀ tó wà lórí títì kíní kan sọ̀rọ̀ ká gbọ́ ẹ ò ń parọ́ ni o ò ń sòótọ́ ni o lè defend o lè mọ́rọ̀ wá o lè ṣe kíní kan o lè sọ̀rọ̀ kan but láti máa lọ tọwọ́ bọ̀ personality live àbí lọ tọwọ́ bọ̀ personality èèyàn ó máa ṣẹ̀wọ̀n náà láti máa lọ bú bàbá èèyàn láti máa lọ bú ìyá èèyàn láti máa lọ bú ọmọ èèyàn láti máa lọ bú ìyàwó èèyàn láti máa lọ bú fámílì èèyàn ó máa ṣẹ̀wọ̀n náà àfi tó bá yẹ pé o bú fámílì èèyàn náà wá bú fámílì ẹ̀ á ní pé ẹjọ́ ń bú fámílì ara yín oríṣi máa dẹ̀ lómi tó máa ń ta sí lẹ́gẹ̀ẹ́sì máa ń sọ lẹ́gẹ̀ẹ́sì máa kọ̀ gbọ́ báyìí lẹ́gẹ̀ẹ́sì ògbọ́ máa ní ẹ̀fílẹ̀ máa kọ̀ pọ̀lẹ̀ kọ̀ bá mú fídíò máa kọ̀ mú dání sọ máa ní máa wọ̀ ní. àwọn èèyàn kan wà àwọn kọ̀ọ̀kan wà tẹ́kọ̀ ẹ̀ máa jìyà yín nígbà tí ṣé wọn tí ó ní àwọn kan lómi wà tẹ́kọ̀ ìyá yín nǹkan tí mo fi yàtọ̀ sí ni pé ẹ̀yin ò ní cordial relationship national union tẹ́ ń jẹ lẹ believe pé ẹ̀ ń defend ká wá sọ báyìí bóyá o bú mi sọ̀ṣẹ̀ ọkọ̀ mo wá fẹ́ dá sẹ̀rí àfọ̀mọ́ á dúró díẹ̀ mo lè dúró díẹ̀ 1 year mo lè dúró díẹ̀ 2 year mo lè máa wò ẹ̀rùn báyìí bóyá o bú òtọ́ ọ̀bọ̀ personality mi mo lè má sọ ọ̀gọ̀ ẹ̀rín dákẹ́ ṣé mo pé ó lè gbé o believe pé o ń gbèjà Sego ìwọ believe pé o ń gbèjà Sego ṣé mo pé ìwọ ń ṣiṣẹ́ pé ìwọ ń wojú rere Sego ni Sego ni o kíní kan jọ tó lọ́n sí tó bá di lọ́la tí Sego bá bọ́lẹ̀ ní chairman mo lè náwó mú ẹ ṣé mo pé ó lè rówó ná fún ẹ sìn àbí ìsìjàmbá ni mò ń gbèjà ìsìjàmbá lọ̀gá mi kíníkan ò ń gbèjà ìsìjàmbá ń wò ẹ báyìí torí pé ò ń dìvẹ́ǹdì ẹ torí pé ó wà lórí oúnjẹ tí oúnjẹ yẹn bá kú lọ́wọ́ ẹ tó bá náwó mú ẹ máa sọ pé òun ò ránṣẹ́ kò mú ẹ mọ̀ bá tẹ́jọ́ sọ̀rọ̀ lẹ́jọ́ sọ̀rọ̀ mọ́ ẹ ibi tí brain yìí ò ṣiṣẹ́ sí nìyẹn ọ̀dẹ ní wọ́n sọ fún yín pé gbogbo ẹ̀yin tẹ́ máa ń fò jáde tẹ́ máa ń bìlìfù kẹ́ mọ̀rọ̀ sọ ẹ̀ ń jáde ẹ̀ ń sọ̀rọ̀ yẹn ọ̀dẹ ní ló máa kọ́ sọ fẹ́lẹ́ mi pé as much as tó ń ṣe union lọ́wọ́ ó wà nù national union ó ń ṣe union yẹn lọ́wọ́ ó dẹ̀ rí géèmù tó ń lọ yẹn ṣebí Sego ti sọ̀rọ̀ fún ara ẹ̀ fílẹ̀ kó máa sọ̀rọ̀ náà ṣebí mi tí mo bá Sego sọ̀rọ̀ yìí ṣe bá jọ bẹ̀rẹ̀ ẹni àjọ bẹ̀rẹ̀ fíìmù yẹn gangan ni tí wọ́n fi jẹ lọ yẹn àjọ bẹ̀rẹ̀ ẹni tí máa sọ fún mi pé Sego greedy ṣé kò greedy ni láàrin èmi àti ẹ ṣé Sego greedy nígbà tí ọ̀gá ẹ̀ ṣe òun jókòó ó kọ́lé ó ra mọ́tò ó ń jẹun ó ṣe gbogbo nǹkan mèremère ńláńlá ẹni tó dẹ̀ so mọ́ lélẹ́yìí tó fi débi tó dé yẹn ìjà kékeré wá ṣẹlẹ̀ láàrin yín wọ́n wá parí ẹ̀ fún yín wá dúró ní nǹkan méjì wá dúró pé
àjọ jẹ tiẹ̀ ni o kò lè bá mi jẹ tèmi kò possible òun ló fi dá àṣà Èkó lówó wà gbogbo èrò ọkàn wọn ni pé kí bọ̀bọ̀ yẹn ìgbà tí mo sọ fẹ́nìkan pé èmi Sego máa ṣubú ṣojú mi àwọn kan ní ó ń gbàdúrà kíkiri yes torí pé ó dúró dúró kí Oluomo ṣubú ó dẹ̀ fẹ́ fà láṣọ ya ó dúró dúró wàá lè gbà pé kò rówó ná kò rówó lò kò ṣe bÓlúọmọ ṣe ń ṣe inú ń bí wọn wọn ò mọ̀ pé Ọlọ́run lè wà lẹ́yìn ẹ̀ tó báyẹn wọ́n dúró wọn fẹ́ kó ràbújá wọ̀ wọ́n sẹ́nà wọn ní gbogbo ọ̀nà ṣùgbọ́n orí ẹlẹ́dàá ẹ̀ ń kó yọ wọ́n bọ́ síta wọ́n fẹ́ fà láṣọ ya ọ gbé oríṣiríṣi blog ẹ mọye blogger tó ẹ mọye àwọn tó jáde National Union tí Sego tú gbogbo wọn jáde tó tú gbogbo wọn jáde ó yá ẹ máa bú ẹ máa ṣe kinní kan fún ó láti wálẹ̀ Sego pè mí personally pé kí n máa bọ̀ lọ́dọ̀ òun kí n padà lẹ́yìn Oluomo kò sọ́nà ń bẹ̀ pé ó rí pé gbogbo ayé ti kẹ̀yìn sí kò sọ́nà lọ́dọ̀ ẹ̀ mọ́ ọ̀dọ̀ òun láyé wà ọ̀dọ̀ òun ni ká máa bọ̀ ọ̀dọ̀ òun ni ká máa bọ̀ pé kò sẹ́yàn lẹ́yìn ẹ̀ mọ́ ibi táyé bá kọjú sí legacy ibi táyé bá kọjú sí ni kò kọjú sí o ibi táyé ó pè mí lẹ́ẹ̀kínní ó pè mí lẹ́ẹ̀kejì tó bá lóhùn ò pè mí òun nìyẹn Ọlọ́run nìyẹn ká mú ti sẹ́gbẹ̀ẹ́ kan now mo ti tún ìbéèrè yẹn béèrè padà lálẹ́ yìí wípé Sego kí ló fẹ́ gbà lọ́wọ́ Oluomo ó ti jẹ́ chairman ó ti jẹ́ chairman ó ti jẹ́ chairman Oluomo ti jẹ́ president what kò yé mi I'm still asking myself kí ló fẹ́ kò sí nǹkan tó fẹ́ ju pé kò fẹ́ kó Oluomo wà wájú òun lọ 1 2 kò dẹ̀ fẹ́ kó bá òun náwó òun ó sọ lẹ́nu ẹ̀ ó ní àwájọ náà tiẹ̀ ni kò dẹ̀ lè bá òun náà tòun tó bá fẹ́ bá òun náà tòun Oluomo gbọ́dọ̀ wá ṣọmọṣẹ́ lẹ́yìn òun náà how come now òun nìkan wá dá jókòó lé owó ṣẹ́rí owó tó wá jókòó lé ẹ̀ gbogbo ẹ̀tọ́ tó yẹ kó máa fún Oluomo l'Abuja as a president ó gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀tọ́ tó yẹ kó máa fún Oluomo l'Èkó ó gbẹ́sẹ̀ lé nígbà tó Oluomo ṣe president tí Oluomo ṣe chairman l'Èkó gbogbo yín mọ̀ náà the national president ó níṣẹ́ l'Èkó gbogbo àwọn tó lóyà sí Oluomo l'Èkó ó yọ gbogbo wọn kúrò chairman gbogbo ẹ tó jẹ́ Oluomo team ó yọ gbogbo wọn kúrò chairman ó fi gbogbo àwọn tiẹ̀ sí ó lo agbára ó dẹ̀ jókòó lórí owó pé ó ní bá mi náwó iṣẹ́ di bí mo ṣe ń sọ fún yín gbogbo ẹ̀tọ́ tó yẹ kó máa ṣe fọ́gá ẹ̀ àti gbogbo tó yẹ kó máa ṣe ó jókòó lé ní anybody ò ní bá òun náwó òun anybody ò ní bá òun náwó òun ó jókòó ní. now okay ó dàbí pé àwọn èèyàn fẹ́ pè wọlé ó dà ẹ jẹ́ ká fún èèyàn àmì ìdẹ̀ sí play voice Rashidi Eko okay ẹ jẹ́ ká fẹ́ èèyàn bíi èèyàn 5 láti call wọlé +33 753 52 0345 +33 753 52 0345 +33 753 52 0345 ẹ bá fẹ́ pè wọlé a dẹ̀ sí play voice tán +33 753 52 0345 jẹ́ kí n tún gbé wálé jẹ́ kí n 33 753 52 0345 nọ́mbà yẹn mo ti plug yẹn ẹ wá fi plus sí +33 753 52 0345 pẹ̀sán àwọn èèyàn fẹ́ kọlù wọlé ẹni wá fẹ́ kọlù wọlé láàrin ìṣẹ́jú mélòó ẹ jẹ́ ká sáré kọlù wọlé just 5 people ẹ pè wọlé
+33753520345. Now, Sego dúró pé òun fẹ́ já Oluomo wálẹ̀, òun dẹ̀ fẹ́ sọ dẹni yẹ̀yẹ́. Ó lé WhatsApp létí rẹ̀ pé WhatsApp nìkan ni o. Now, àwa ń bá Sego sọ̀rọ̀ láti ọjọ́ lọ́ba ti pè, níjòyè ti pè, gbogbo èèyàn ti pè láti parí ìjà láàrin wọn. Sego dúró pé ìjà ò ní parí. But now tó ti wá ń di gẹ́gẹ́tò torí pé ó fẹ́ lo another tenor. Tó bá máa pè wọ́n sìn, àwa dúró pé okay ẹ bá parí ìjà. Torí pé ó mọ̀ pé òun máa padà nídìí nǹkan pé ìwà yẹn. Another call ẹ pè sí yìí. Nọ́mbà mi tó yẹ kẹ́ pè sí, ẹ má pè sí eléyìí. Oh God, salo pè sí bèrè. Another number mi, business number mi lẹ pè sí hello. Okay, ó dà ṣe okay ṣe fẹ́ sọ̀rọ̀ ni. Ìkejì rẹ̀ bá pè sókè ẹ jẹ́ kí n gbá ẹ sọ lórí eléyìí náà ó yá. Èmi orúkọ mi Alájì. Ẹ má sọ̀rọ̀. Okay. All right. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé ṣẹ́tírí gbogbo rògbòdìyàn tó ń lọ yìí. Ṣẹ́tírí tí ò bá MC Oluomo tó pave way fún every one of them. Ọlọ́run kò Sego lè débẹ̀. Let's say the facts. But àwọn èèyàn ti gbàgbé ni. Ṣẹ̀mẹ́kẹ́ MC ó máa ń kó gbọ́n èèyàn mọ́ra nǹkan tó dẹ̀ ṣe bàbá ẹ̀ nìyẹn. Wọ́n á ti kóyàn mọ́ra tó ti fojú tó ti fònà wọ̀nyàn. Wọ́n máa padà wá wọ́n máa kọ ẹ̀yìn sí bàbá ẹ̀ ni. Kọ́lọ́n bá mi ṣàánú fún máa ẹ̀ because ẹ má yẹn parọ́ fún yín àwa mọ̀ dáadáa o because ọmọ má folúkù lè mi. Ọmọ má folúkù ni má folúkù mo dàgbà sí. Tí máa rí aláyé máa ń fún mi nǹkan. A ṣe pàdé Mẹ́kà bí 2-3 years ago. Mo mi tí mo bí táláyé fún mi. Mo lọ ká láyé nínú tó wà kan náà lájọ wà. Ṣé nǹkan tí mò ń sọ yìí? Man ẹ̀ na very good man. Gbogbo èèyàn kàn ń wí pé MC kò kàwé. Tẹ́ bá rántí ọjọ́ tí mò ń pè é lórí nǹkan kan ní London bíbá tẹ́ bá rántí. Tí mo ṣe ń bá yín sọ pé kẹ́ bá mi bá wọn fà á pé kan báyìí kan tàtà ń ṣàlàyé tí Sego gbé lọ. Bẹ́ẹ̀ni, yà. CMC akẹ́ ti rántí mi. Mo ti rántí. Tí mo wá sí France lọ́jọ́ yẹn. Mo ti rántí. So baba. Hold on. MC for life. Okay, sir. Àwọn là á tẹ̀lé kò sẹ́ tó lè yẹ́yìn àwa padà lẹ́. Ẹ ṣé lọ́kọ́ máa sọ gbogbo nǹkan tó máa sọ ẹ̀ MC sì ń bàbá ogun wọn. Ẹ ṣé o. Thank you. Ẹ ṣé, thank you. God bless you, baba. God bless you. You're welcome. Thank you. Hello. Kí ló ṣe tí kìíní yóò connect? Hello. Ẹ kálẹ́. Confidence ló sọ̀rọ̀ ní Mushin. Confidence. Ní Mushin. Ó yá confidence kí ló ń ṣẹlẹ̀? Ẹ kálẹ́ bóyá mẹ́jọ ọ̀dẹ́ àná ìgbàgbọ́dọ̀ ti ṣáàbìdì ọ̀hún ti ẹ̀sọ́ gbogbo àpọ̀ wọn fẹ́ ṣe ti yára. Bẹ́ẹ̀ wá ní àná tó wá sí location pé ọ̀rọ̀ fẹ́ ṣe ti kọ́ tẹ́ wá sọ́ra lẹ́yìn. In fact, Rashidi Eko bá wò. Ṣé tí àwọn bá wà ṣé tí lókèsì bá dúró táwọn wà ń bẹ̀? Ṣé àṣírí èso ọwọ́ wájú lókè táwọn ò ní lọ gbójú ẹ̀fọ́ ni? Ṣé táwọn bá dúró àdékọ̀ọ́ máa fi wájú lókè sí ni? Káni Rashidi Eko? Ṣé táwọn bá bí sóhùn máa dún ni? Ó yà mí lẹ́nu. Èmi pásítárì ọ̀làwọ̀n tó kù á ti po èmi sọ́kọ̀gà àpọ̀gà alọ́gà stéètì yẹn gan ẹ má lọ mọ́ ẹ má dé stéètì yẹn mọ́. Ọ̀gá ní àwọn iṣẹ́ union rí bẹ́ẹ̀ o iṣẹ́ union ni kò rí bẹ́ẹ̀ mo yẹ sọ yẹn kò rí bẹ́ẹ̀. Rọ́bìṣì wo ni yẹn? Ṣé rí ẹ mọ̀ pé nǹkan tẹ́ ẹ mọ̀ ni pé Sego ń lo divide and rule ní gbogbo state yẹn. Ó mọ̀ pé nǹkan yìí ṣẹlẹ̀ náà. Ó mọ̀ gbogbo nǹkan yìí. Ó dẹ̀ mọ̀ pé Rashidi Eko ó sọ adúrú ọ̀rọ̀ yìí jáde. Àwọn voice call yìí dẹ̀ wà lọ́wọ́ ẹ̀. Sego náà ti gbọ́ gbogbo kíní wà lọ́wọ́ Sego ó mọ̀ náà.